الحديث الثامن حديث ẹlẹ́kẹjọ عن ابن عمر láti ọ̀dọ̀ ọmọ Umar radiyallahu anhuma kí Ọlọ́run bá kó yọ́nú sí àwọn méjèèjì anna rasulallahi sallallahu alayhi wa sallam qal dájúdájú òjíṣẹ́ Ọlọ́run ọba kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá ó sọ báyìí wípé umirtu an uqatila an-nas wọ́n pa mí láṣẹ láti máa gbógun ti àwọn ọmọnìyàn hatta yashhadu an la ilaha illallah títí tí wọ́n fi jẹ́rìí wípé kò sí ọba kan tá lè fi jọ́sìn fún lódodo àyàfi Allah wa anna muhammadan rasulullah àti pé dájúdájú ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́run ọba ni wa yuqimu s-salah kí wọ́n sì máa kírun wa yu'tu z-zakah kí wọ́n sì máa yọ zaka fa idha fa'alu dhalik tí wọ́n bá ti wá ń ṣe àwọn eléyìí asamu minni dima'ahum wa amwalahum ẹ̀jẹ̀ wọn ti dèwọ̀ fún mi àti dúkìá wọn illa bihaqqil islam àyàfi tó bá jẹ́ ẹ̀tọ́ islam wa hisabuhum ala Allahi ta'ala ìṣirọ́sẹ́ wọn sì di ọ̀dọ̀ Ọlọ́run ọba tó láre ga rawahul Bukhari wa Muslim Imam Bukhari àti Muslim ló gbà wá